ọ̀gá o kí ló dé tá à ń dojú àṣà Yorùbá bolẹ̀, kí ló dé tá à ń bá àṣà Yorùbá jẹ́, kí ló dé tá a sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dì báyìí. Bàbá wa Tìmì Ẹdẹ ọba ńlá ni yín, àwọn Olódùmarè ni yín, ipò tẹ́ ẹ wà ipò náà lọ́ba Ìlọrin wà, ọba làwọn náà ọba lẹ́yìn náà, ara first class ọba bẹ̀ ni yín, ara ọba ńlá nílẹ̀ Yorùbá lè sì wà. Kíá ló dé, mo wo fọ́nrán yẹn ó sì mí náà bákan, ó kó mi lára ró, ó bà mí lọ́kàn jẹ́ torí pé kí ni fọ́nrán yìí láwọn èèyàn mọ̀ gbé káàkiri tó bá yá. Àmọ́ bó ṣe á ṣe tó náà bẹ́ẹ̀ èèyàn ṣe wá ń gbé káàkiri náà kò yọ jẹ́ alójú tí wọ́n ṣe alákọ̀ọ́kọ́, kódà tí wọ́n tún sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ tàwọn kan tí wọ́n sẹ́pẹ́rẹ́ bá a ṣe gbé tiwọn tó bá yẹ kí bẹ́ẹ̀ la ṣe gbé àwọn tó kọ́ ṣẹlẹ̀ sí kò bá dá pọ̀, ṣùgbọ́n bá a ṣe gbé pé àwọn tó kọ́ ṣẹlẹ̀ sí nígbà táwọn náà gbé bẹ́ẹ̀ nígbà náà ọ̀pọ̀lọpọ̀ wọn pariwo kínní kan ẹ̀sìn ti fẹ́ fọ́ orí nínú nísìnyí o. Ọba kan náà kúnlẹ̀ fún pásítọ̀ Adébóyè ń jó ní o, táwọn èèyàn pariwo bí wọ́n ṣe kúnlẹ̀ ọ̀dà kankan, táwọn kan pariwo pé Adébóyè ìròyìn sí Ọlọ́run ni, ó bọ̀wọ̀ Ọlọ́run mọ́ lára ni. Ṣé yàn ṣe èṣù lọ bàbá ọba Ìlọrin? Ṣé yàn ṣe èṣù làwọn? A sọ pé tí bàbá yẹn ṣe dá o, tí wọ́n ṣe ọ̀dà o, ó tàbùkù àṣà Yorùbá o, ṣùgbọ́n àwọn tó ṣe bẹ́ẹ̀ ń jó ní ọba tó kúnlẹ̀ fún pásítọ̀ Adébóyè, kódà tí wọ́n tó fi ọwọ́ sí adé lórí wọn báyìí, tí wọ́n fi ọwọ́ sí adé lórí, wọ́n tó fọwọ́ sí adé lórí tiwọn báyìí. Ìbáwọn ò tiẹ̀ fọwọ́ sí adé lórí, àwọn ọ̀sàdé kúrò lórí wọn kàn kúnlẹ̀ wọn kí wọ́n sì jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn. Àwọn kúnlẹ̀ tàn yányán ọba àtijọ́ inú ìyẹn tó kúnlẹ̀ fún pásítọ̀ Adébóyè, ó kúnlẹ̀ tàn yányán báyìí ni, ó kúnlẹ̀ tàn yányán pátápátá, ó kúnlẹ̀ tàn yányán ni. Àwọn ilé ìkíra wọn ni ẹ mọ́ sí àgbọ̀ wa ní tí àjọ pé tí wọ́n ṣe dá o, wọ́n ṣe kúnlẹ̀ fún ọba ọwọ́ tàbùkù àṣà Yorùbá o, ṣùgbọ́n ní tí ó kúnlẹ̀ fún pásítọ̀ tí pásítọ̀ fọwọ́ sí adé lórí ọba tí ń ṣàdúrà fún, àti ẹni tó kúnlẹ̀ kí ọba ẹgbẹ́ rẹ̀ tí pásítọ̀ tóbi tọ́ba, èwo ló burú jù ní méjèèjì? Àbí àwọn ọba aládé tí wọ́n lọ síbì kan káwọn pásítọ̀ ń gbàdúrà kan tí ó gbé wọn sí adé lórí, yàtọ̀ fún Olúwo àti ọba Onífẹ̀ nìkan tí ò sí adé lórí ní gbogbo ń sọpọlọ yín sí ń gbà náà. Ọ̀rọ̀ ọba Tìmì Ẹdẹ lọ́wọ́ gbé páyà ń gbé káàkiri kíní kankan kí ló tẹ̀ gbáwọn ilé náà. Mo jẹ́rìí bàbá mi ọba Olúwo tilẹ̀ wò kó lé níbo kó lé sí kò lè kúnlẹ̀ rí ẹ̀. Àmọ́ ń gbàdúrà fún gbọ́n pásítọ̀ wọ́n sì sí adé kúrò lórí. Olúwo àti Onífẹ̀ nìkan ni wọn ò sí adé, kódà àwọn ọ̀tẹ̀ wọn ò díjú, àwọn méjèèjì nìkan gbogbo abáyé kúrò àwọn sí adé lórí kòròkò ni. Ọba kan náà kúnlẹ̀ fún pásítọ̀ Adébóyè, wọ́n tún fi ọwọ́ sí adé kúrò lórí ọba ìbáyé fún ìgbéyàwó náà ràn wòye ẹni ọkọ̀ pariwo ń gbà náà, àwọn tó pariwo ẹni kan gbẹ́nu sọ̀rọ̀ ní pé ìrànṣẹ́ Ọlọ́run ní pásítọ̀ Adébóyè. Ó débó ní gbọ́n mú mọ́ra ni, ló dé báyẹ̀rẹ̀ sàré mú mọ́ra, ó dé bọ́ràn gbọ́n àga náà nísìnyí yóò mú mọ́ra ní kílẹ̀ fẹ́ ṣe. Ó ti ṣẹlẹ̀ nù ẹ̀ẹ́dẹ̀ẹ́nìkan ní tí wọ́n ṣe ọ̀dà, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe máa pọ́n ọ̀rọ̀ alábòsí ni bẹ́ẹ̀ ṣe pọ́n ilé náà, kílé tẹ́ ẹ̀ pọ́n tó kúnlẹ̀ fún pásítọ̀ Adébóyè náà bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ pọ́n àwọn tí wọ́n sí adé lórí fún àwọn pásítọ̀ nígbà tí wọ́n gbàdúrà fún wọn. Ẹ bá wí táwọn ní àwọn kan ẹlẹ́sìn kìíní kankan ṣé ìbẹ̀rẹ̀ fi ń pariwo ní ìsìn torí Ọlọ́run àbí torí ẹ̀sìn àbí torí àṣà? Òun kálukú ọ̀bọ̀ lọ ń bẹ̀. Bàbá wa Tìmì Ẹdẹ ẹ dákun kílè náà jẹ́kọ̀ọ́ fún iná bàbá wa kábíyèsí o, kílè ọ̀jẹ́kọ̀ọ́ fún iná tó bá ti dìgbà mí ẹ dákun tó tọ́lọ́run ààyè ńlá lẹ dì mú ẹ dákun, ṣùgbọ́n àkànfẹ́ káwọn èèyàn mọ̀ pé alábòsí ni wọ́n. Ìgbà tó bá ṣẹlẹ̀ sẹ́ni tó súnmọ́ wọn wọ́n mọ̀ dẹ́bù wọ́n mọ̀ fọ́ra lórí. Nígbà tó bá ṣẹlẹ̀ sẹ́ni tí àfihàn pé bàbá jẹ́ mùsùlùmí ó tó ń reflect mẹ́yẹn. Bẹ́ẹ̀ nìkan jẹ́ Kristẹni ó kúnlẹ̀ síwájú pásítọ̀ kan, wọ́n ní ìrànṣẹ́ Ọlọ́run ló kúnlẹ̀ fún. Àwọn ọba tí wọ́n sí adé lórí wọ́n ní nọ́mbà wọn ó sí lẹ́yìn Olúwo àti Onífẹ̀ nìkan ni ò sí adé lórí. Ẹ̀yin lẹ́mọ̀ àwọn ọmọ sọ ti ya, ṣùgbọ́n bí wọ́n kálukú ti ń ṣàbòsí ọ wà lórí ẹ̀mí, wọ́n kálukú mọ̀ lórí ẹ̀mí ara rẹ̀ pé òun ṣe àbòsí. Pásítọ̀ òjìyà alábòsí ọba sí tọ́ba tó
tọ́lọ́ ń bá mú alábòsí kò lè bọ́ o ojúlé ọmọ Yorùbá àwọn oníṣọ̀jú báyìí lọ ó dàbọ̀ o.